tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ ti lè máa wò ní kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ rẹ olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ìlú Ìbàdàn náà la wà báyìí o ní Eleyele nílùú Ìbàdàn nílé ìtajà àwọn nǹkan ìgbàlódé àwọn nǹkan ìlónú ilé àwọn nǹkan electronics tó yí pé kò ṣeé mọ́ lò nínú ilé ni a ti wá wà nínú ìsọ̀ African Child iná ẹ̀ ní àti olùdásílẹ̀ iléeṣẹ́ náà ni à ń wò yìí. Ó yà mí lẹ́nu nígbà mo rí gbogbo ẹ̀ bó ṣe ṣe rẹ́gí tó ṣe pé wọ́n sì dánwò fún mi a rí i pé gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ àmọ́ sí ìyàlẹ́nu àwọn tòkunbọ̀ tó bá jù mu tí kìí ṣe ayédèrú ní gbogbo nǹkan tá à ń wò yìí. Mo kí yín o aláṣẹ àti olùdásílẹ̀ ẹ bá wa dárúkọ yín ẹ bá yí kíní ńlẹ̀ díẹ̀ ẹ bá yí kíní ńlẹ̀ ṣe. Orúkọ mi ni Mr. Káyọ̀dé Olúṣẹ́gun gbìyànjú Sanchez. Gan ni ẹ kú ilé wa ẹ̀yin ará ilé èmi àárẹ̀ náà ti yọ kan ti fi lè dán máa bluetooth ra bluetooth speaker yìí owó tásọ́rẹ́ báyìí wọ́n tà fún mi. kódà páálí ni o ti pa àwọn ènìyàn lókè yìí wọ́n ti fi ẹ̀mí náà mo ti mọ ilé bí onílé báyìí ẹ̀mí náà ti túlé àwọn ilẹ̀ ń wò yìí tó ṣe pé inú ni wọ́n rọ́pọ̀ lọ́rẹ́ káàgbà yìí pé ojúwò tòkunbọ̀ tó ṣe pé tá a bá débò míì ìta tuntun ni wọ́n tà fún wa ìní à ń wò yìí àwọn ọjà ń bẹ lókè rẹpẹtẹ òkè náà ni mo ti ń gùn yìí àwọn ọjà ń bẹ ń bí rẹpẹtẹ ni èwo tún lélẹ́yìí ṣé bluetooth speaker náà lélẹ́yìí eléyìí mà tó bù àyà àwọn ọjà ń bẹ ń bí bó ṣe wà ní ẹ jẹ́ káwọn ará ilé ó gbọ́ fúnra wọn. àwọn ibi tá a ti ń kó àwọn ọjà wá láti UK àti Germany ilẹ̀ tí láti kó wọn wá láti òkè òkun. ilẹ̀ tí ń kó wọn wá. bùtù yìí eléyìí tó wà nílẹ̀ tèmi ẹ̀yọ kan bẹ̀ ọ́ èló ni ẹ̀ ń ta àwọn yẹn fáwọn tó bá. normally ní 30,000 ló máa ń tà but ẹni tá a bá fẹ́ kàn fún alẹ́ fún 25,000. 25,000 naira èmi náà rí pé iye tẹ́ ẹ tà fún mi náà nù ẹ sì lọ́pọ̀ dáadáa. ó pọ̀ ní yanturu. pọ̀ yanturu. táwọn télọ̀ máa ń lò. pẹ́sà tán fi ń lẹ stone. owó ńlá ni mo mọ̀ra fúnyàwó mi irú eléyìí nìsín èló lélẹ̀. ilé yìí sàmáǹtà ní 80,000 75,000. machine náà ní ẹ̀tọ́ àwọn télọ̀. táwọn télọ̀ máa ń lò. ìní àwa tí a jẹ́ ránṣọ sábẹ́rẹ́ dowó àwọn irin náà ló wà láti dé ara Ẹlẹ́yẹ ilé epo kápá náà ni kẹ́ ẹ̀ létí ìdè ojú odò Ẹlẹ́yẹ ilé tẹ́ bá ń lọ sí ọ̀nà ológun ẹrú ibẹ̀ ni iléeṣẹ́ wọn wà gbogbo níwájú ilé epo kápá náà ni ẹ ti rí ilé epo náà ni à ń wò ní ọwọ́ ìtahùn ilé epo náà ni à ń wò. tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ rí àwọn ọjà lóríṣiríṣi washing machine ni fáànù ni kí la fẹ́ tà ní rí níbẹ̀. àwọn náà wọ́n sọ fún wa àwọn mísà àwọn kíkà tó ṣe yí pé àwọn ilé ìjọsìn yálà o chọ́ọ̀chì ni o mọ́sálásí ni o àbí àwọn olórin ni o àbí oníṣẹ̀ṣe ni o oríṣiríṣi ẹ̀ iná ni a rí ń bẹ̀ tẹ́ máwọn keyboard tá a bá wo ìsàlẹ̀ ara àwọn washing machine a rí físà deep freezer ńlá. kábàá lè mọ̀ yí pé kì í mọ̀ ń ṣeré náà látún lọ yìí ìní. ẹ wo làwọn eléyìí. Kenwood mixer. àwọn tó ń ṣe kéèkì Kenwood tẹ́ fi máa ń pò ó pọ̀. 5 litres bowl 7 litres bowl. irú ẹ̀ náà kọ́ làwọn eléyìí náà. àwọn washing machine eléyìí. a ní wọn ní Bosch a ní wọn ní hot point lóríṣiríṣi Intensity LG freezer ìlànà. àwọn aráalé ò ti máa pẹ̀ǹgbẹ́ yí pé ẹ̀já bọ́bà káwọn èèyàn bá lè rójú yín dáadáa yí pé ẹ bá wa fi òǹkà ẹ̀rọ yín síta. nọ́mbà mi ni 080 hotline 59986936. ẹ bá ń farabalẹ̀ pẹ̀lẹ́ kan. 080 5998696936. èkejì 07074592949. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà ẹ ti mọ ti ààrẹ Laji Abbas òkèlè Ìbàdàn ẹ mọ̀ pé èmi ò ní bá wọn gbé ọjà tí ò bá ìgbà mu wá sí ojú ìwòran yín ẹ ti mọ̀ yí pé òdodo àti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ iná ni a gbé iṣẹ́ wa lé tó títí ìgbà tá a tún pàdé lórúkọ bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lèmi ọmọ yín ọ̀rẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas wà yí pé